كلامي على من قال يا أمتي أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم أسير الخطايا عند بابك واقف على وجلي مما بي أنت عارف يخاف ذنوبا لم يجب عنك غيبها ويهجوك فيها وهو وخائف أيا من يتأ ذنبا وقرف ذلة ويتجل سنا من الله والقربى تعاهد صلاة الله في كل ساعة على خير مبعوث وأكرم من نبا ويكفيك هما أي هم تخاف ويكفيك ذنبا جئت أعظم به ذنبا ومن لم يكن يفعل فإن دعاءه يجري قبل أن يرقى إلى ربي حجبا وإذا المنية أنشبت أظفارها ألفيت كل تميمة لا تنفع توب قبل موتك لو بيوم واحد أو ساعة إن كنت تعرف موعده لكن هذا الموت يأتي بغتة من عاش منا اليوم هل يحيا غدا أحبابنا بالأمس كانوا حولنا واليوم تحت الأرض أدحوا رقدا سبحان من جعل المنون حقيقة لا خلد في دنيا ومهذا أخلده لا خلد في دنيا ومهذا أخلده. Gbogbo àwa tí Ọlọ́run ní ká wà níbi tí a jọ ń sẹ́yìn ìyá wa Mọ̀rẹ́ra. Tí gbogbo wa péjọ síbí láti wá tọrọ àdúrà fún wọn. Torí ìpéjọ tí ò bá ti múrú àdúrà lọ́wọ́ ẹ̀ lè rírú èmi débẹ̀. Tó bá ṣe pé eré ni wọ́n fẹ́ sí èmi ò rí téyìn lè fi pè mí tí wọ́n á tó máa fi ṣeré ká ní wákàtí ọ̀wọ̀ tọ́dọ̀ ń bá mi dé yìí. Torí ẹlòmíì ò máa ń tá wá sí bí ṣe ń dé eré ní ń ṣe látàárọ̀. Òun sà ń ṣeré ní ń ṣeré pa nílọ níbọ̀ bí ọ̀fun. Bẹ́ẹ̀ sì ni béèyàn bá kú kì í ṣeré ló kàn mọ́ báwo ló ṣe rí ìyọ́nú Ọlọ́run ló kàn. أياما بنا قصرا
ولم يبن قبره أنكلي ويجعل فيه زينة وزخارفا. ìlú yín mo ti ṣẹ̀ṣẹ̀ dé èèyàn tó bẹ̀ nílùú yín wọ́n bẹ̀ lórí ni mo ṣe bẹ́ẹ̀ ní Kánò tó ti wá ìlú yín ká ti ṣẹ̀ṣẹ̀ dé ni kí ló ń ṣe kí nígbà kú wà. أياما بني قصر ولم يبن قبره. أياما بني كني قصرا أياما بني كني أياما بنى قصرا ولم يبن قبره ويجعل فيه زينة وزخارفا. gbogbo wa wà níbí mọ́mọ́ ẹ lọ jókòó ó ti dẹ̀ kẹ́ wá tẹ́ dìde báyìí kẹ́lẹ́ kí mò ń kà á bẹ́ẹ̀ tí ń lọ tẹ́ ń bọ̀ bẹ́ẹ̀ sì ni tó gbé mi débi ẹ̀yìn náà mà á ẹ mọ ìgbà tí ẹ para lé mi kẹ́ tó bá mi bẹ́ẹ̀ sì ni Sàrífù jí ń gbádùn. sọ́jí ń sinmi ó sọ wọ́n nìyẹn bó lọ rí. أياما بنى قصرا ولم يبن قبره ويجعل فيه زينة وزخارفا. kí ló dé tẹ́ yorùbá Ànábì Muhammad. ونحن ضيوف في الدنيا سوف نرتحل. mo fẹ́ kọ́ bá a sọ̀rọ̀ ni kí lè yẹn bà ná kí ni kọ́sùrù níbẹ̀ kí ni ó fún wa. ọ̀gbá a kọ́síra bàná àyàmọ́ bàná kọ́síra tí mo fẹ́ kọ́ sọ̀rọ̀ kí n wọ́n. أياما بنى قصرا kọ́síra قصرا àyàn ò rò pé kọ́sírù ló ń pè lóde máa ní kí ló ń pè látàárọ̀. أياما بنى قصرا kọ́síra قصرا ẹgbàá lọ́wọ́ rẹ̀ yorùbá máa gbé. ولم يبن قبره. lójú fún nítorí jẹ́ kọ́búrà o kọ́síra lójú fún ní kọ́búrà o gbogbo tó kọ́ lè rẹ̀ tó kọ́ sáré rẹ̀ ẹ̀gbọ́ òkè láti wọ ọkọ̀ nípa rúfúà. أياما بنى قصرا ولم يبن قبره ويجعل فيه زينة وزخارفا. sẹ́lẹ̀ tẹ wà lápá abẹ́ ẹ̀sùn wápá bí káàmù ibi dúkùú tí ò sẹ́yìn tí ó dìkú mbẹ́ ẹ̀ẹ́dínkẹ́ sún pọ̀ ẹ̀ parapọ̀ ẹ̀ tẹ wà ń sàlẹ̀ lọ ẹ̀ parapọ̀ mọ́ wọn. ẹ̀ tí ìdèbí tó yẹ kẹ́ dìkú ẹ̀ parapọ̀ dáadáa ẹ̀ parapọ̀ mọ́ra yín. bó ṣe yẹ kíjì òkú orí nù bẹ́ẹ̀ sì ta kíjì òkú ìgbà tí ẹ di ọ̀tá lọ́wọ́ láti lé mi bí wàá bá débi àníjòkó ti ra wa àwa yẹn sì gbàrú ẹ láàyè. أياما بنى قصرا ولم يبن قبره. gbogbo ayé ni ń wò ó bọ̀ sí pé kí òun ní láìkí ẹ̀mọ́ tó bá yá. ويجعل فيه زينة وزخارفا. ẹ̀yin fẹ́ dùn ayé sì fẹ́ gbọ́ kí wíyé ohun àdùn jù ibà kéwù jẹ́ ni. أياما بنى قصرا ولم يبن قبره
ọ̀rọ̀ mi ò ní jágùn lónìí. Mo ti kí Ọlọ́run, mo kí Ànábì Muhammad, mo kí bàbá olóyè Chief Olúsin, mo kí yín púpọ̀. ويجعل فيه زينة وزخارفا. Kò jẹ́ sínú táwọn mọ́ ọ̀sìnkú náà. Àbí? ويجعل فيه زينة وزخارفا. ويجعل فيه زينة وزخارفا. Mo kí àwọn ọmọ lóòkú àtọmọ ọmọ lóòkú. Ntí mo fi kọ́ yín lónìí ohun tí ò ṣẹlẹ̀ ni. Kéèyàn pèdè kó pẹ́. Ṣé bá rà fà àti pé kò bá àṣàgò kan ọ̀sán náà bẹ̀rẹ̀ mo wà nílẹ̀ kò níbi tí ń lọ ni kì í ṣe bíi tèmi. Ẹ ti rá àsìkò mi láàrin gbogbo tí ń fi ṣe ti wá jókòó dé. Wọ́n ti fi dáyà bíi mẹ́ẹ̀ẹ́dógún lóhun tí kálukú ti bá tiẹ̀ lọ. ونحن ضيوف في الدنيا سوف نرتحل. Àmọ́fin yẹn mo túlẹ̀ torí mo ràn mọ́ mi láàrin yín. نسمى بأموات نصير صحائفا. Bàbá tó bí yín ọlọ́lùyìn bàbá àgbàlagbà àlùbáríkà tó bí yín àjọ sí wá àsìdọ́jọ́ ọkú ni. Àti màmá ìyá aláta òlọ́wì. وإذا المنية N ò ní sọ tààtà mo ti kì í yín mọ́lẹ̀ láti jẹ́ ìfún. أو شبت أظفارها. Ó ti rò pé bíi tààtà nítorí lọ lónìí. Èyí máa ń dàgbà kọjá àtàn, ó ti dàgbà kọjá àtàn báyìí. الفيت كل تميمة لا تنفع. Àti ẹ̀yìn òun bá Ànábì ò tí ì dé. وإذا المنية Ẹ̀dá Mùsùlùmá. أو شبت أظفارها. Ìyá ìdílé ẹ̀rẹ́dẹ̀gà níyà. الفيت كل تميمة لا تنفع. Ọ̀rẹ́ alájà mọ́kà ìyàwó mi. الفيت كل تميمة لا تنفع. Mo kí gbogbo yín. Mo kí ọmọ wa tí ò sí ń tòsí ní Balkis tó ti pa ara yín ni Ọlọ́run jẹ́ ó dé dáadáa. سبحان من جعل المنون حقيقة. Mo kí sáyẹ̀nsì ọ̀fàdé sáyẹ̀nsì. Àwọn ẹ̀gbẹ́ ẹ̀ gbogbo mo kí wọn. لا خلد في الدنيا Mo rà wọlé ohun tó bá mú. ومن ذا أخلده. Mo kẹ́yìn ilé ohun tó. Ilé ìyá mi dànù. لا خلد في دنيا ومن ذا أخلده. Mo kí yín. Àwọn ilé beautiful ó wà nù. أحبابنا بالأمس كانوا حولنا. Tó jẹ́ wá jòkó yìí pọ̀. Ọ̀nà tí a ti ń pè mí sí jòkó yìí. Nítorí ìtìyá yìí nìkan, àwọn tó wá bá mi lọ́tọ̀ọ̀tọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lé ní 10. Ájí Kàmọ́ ló wà nínú wọn bó lọ wí jèrè. واليوم تحت الأرض أدحر قده. Mo tún ràn bàbá wa yìí lánàá wọn tó dé mo ní àníjẹta mo ní sì jọ sátọ̀dé ni wọ́n ti ń sọ fún mi lóríṣiríṣi ọ̀nà. توب قبل موتك لو بيوم واحد. Bẹ́ẹ̀ ni Sharifu Dino jẹ́ ń sinmi ó sọ tìmí ó sọ ọmọ nìyàn. توب قبل موتك لو بيوم واحد. Ẹnìkan bẹ́ẹ̀ pé ó sọ ọmọ nìyàn kó wá gbọ́ Yorùbá ilẹ̀ Bàrúwá ló ti wá ó ní àfáàṣẹ ní fún àṣemọ nìyàn. أو ساعة إن كنت تعرف موعده. Mo lọ́ọ́ gbà ó sọ ọmọ nìyàn ni. أو ساعة إن كنت تعرف موعده.
àwọn tí yóò máa dọ́bi ti lọ lẹ́nu. لكن هذا الموت mo kí náà kí ìbúra ṣẹlá fún mi. يأتي بغتة bámu lè wá ẹ̀dùkú. من عاش من اليوم mo kí ọ. هل يحيا غدا سبحان من ọba lè kéwú. جعل المنون حقيقة ẹ fúrúgbìn rere. لا خلد في دنيا ومن ذا أخلده Dr. Kamaldeen لا خلد في Gbóyèga. دنيا ومن ذا أخلده mo kó lórí gbogbo yín. Sheikh Abdulfatah Ishaq. سبحان من جعل المنون حقيقة bàbá ní bùkún ìlú. لا خلد في الدنيا ومن ذا أخلده لا خلد في. mo kí ẹni tó tóbi láàrin wa tó gbẹ́sẹ̀ ká orí ẹsẹ̀ ká oṣù kó lọ wíjẹ. دنيا ومن ذا أخلده jẹ́bàrá yìí lò. سبحان من جعل المنون حقيقة. ẹ jọ sẹ́yìn tẹ̀ ń retí ti péjú báyìí. ṣé ẹ ti péjú? ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òǹfẹ́ wọn ní Imam wa sọ báyìí nígbà tó ọtí ìdè wọn ní Ọlọ́run ló yọ ọ́ tí ìdè kó tó sọ. mo fẹ́ kó wà ń jòkó. torí ẹni tí ó kéré ò mọ̀ pọ̀ ń kéré aná Ọlọ́run ló yọ ọ́ tí ń sílé. tọ́wọ́ wà lé kí lọ́ọ́ ṣe. wọ́n jòkó kọ́ gbọ́. سبحان من جعل المنون حقيقة. èèmọ̀ náà kú tẹ́ bá lè dáhùn kí ni nǹkan ẹyọ kan bẹ́ẹ̀ bá ti ní nǹkan ẹyọ kan kò ní jèrè ayàtọ̀ kódà kò pé méjì ẹyọ kan náà. ẹ mọ̀ ká bẹ̀rẹ̀ wá sígbà náà. سبحان من. kí ni nǹkan ẹyọ kan náà tí kárin ní lónìí táyé òfin yí ẹ mọ́ ìdílé tí a bá ní wọn ò ní rọmọ gidi náwó sí. tó bá sagbo lé ní ẹni ọmọ wọn kù tán yẹyẹ ni tó bá sèlú ní ẹni wọn ò ní ní irú ọmọ àwa wà nǹkan náà kò sọ èdè tí wọn ò ní lónìí wọn ní òjò sọmọ alálùbáríkà tó pọ̀ mọ́ láyé. سبحان من bẹ́ẹ̀ bá ní wí kí n wí fún yín. جعل المنون حقيقة. bàbá ní bùkún lù لا خلد في àlífà ńkọ́ دنيا ومن ذا أخلده. àti sèkù sálẹ̀ لا خلد في الدنيا bẹ́ẹ̀ bá ń kí ogun wọn. ومن ذا أخلده. لا خلد في ajẹ́lóró ọmọ mi. دنيا ومن ذا ìjòkó dáadáa أخلده. aládùúrà ẹ bá lé ọkọ rẹ láwàá ìjòkó dáadáa. سبحان من جعل المنون حقيقة. Bankaji Misbahudeen náà. لا خلد في àti dókítà. دنيا ومن ذا أخلده. Ádà Mùsùlùmí gbogbo yín náà mọ̀ bẹ́ẹ̀ ṣe bá mi gbọ́ wá sí káàkiri ẹ̀ tó ẹ̀ mọ̀ kankan náà. ẹyọ kan náà ni èjì kò pé méjì. ẹyọ kan péré àbí ń dájọ́ síjọ́ tí ń sọ ni. olùsí ò sọ̀rọ̀. لا خلد في الدنيا bàbá sọjà. ومن ذا أخلده. olùsí ti ní sọ ọlọ́fà ti ní sọnù. àwọn àjòyè tọ́lọ̀ ń kó sí ṣàwọ̀dọ̀ àpọ̀ lára wa tẹ̀lé fọ́ọ́rọ́ sẹ́yìn lùlùsí. سبحان من جعل المنون حقيقة. àwọn náà ní asọ́lù àwọn náà ní kéńdé. لا خلد في àwọn náà ní aláwẹ̀. دنيا ومن أنا نجاو. أخلده.
àwọn la ní olórí àyàwó olórí ni wọ́n wà mẹ́wọ̀n mo ti rí ẹ. لا خلد في الدنيا àwọn látún ní olúọdẹ ومن ذا أخلده. àwọn bàbá àti ẹ ìyẹn wọn ládìkúlù ọ̀pá nǹkan rí. سبحان من جعل المنون حقيقة àwọn látún ní chief imam لا خلد في الدنيا kódà bọ́lọ́fọ́ bá dìbò yé sàwọ́dún wọn sí ọlọ́fà má. ومن ذا أخلده لا خلد في الدنيا ومن ذا أخلده. jẹ́mọ́ ẹ̀ ní kí ni nǹkan náà ẹ̀yọ̀ kan náà ni ó ní al-ghadab shiddatul ghadab gbogbo ẹni bá ti lè bínú jù kò ní jèrè ayàtọ̀ tẹ wá ká lásán lónìí o lágbájá máa bínú tí ò dáa wọ́n pẹ̀lú lórí ìbúnú tí mo fẹ́ sọ lónìí nù yóò sì dùn yín torí kárin yín tẹ wá ń bí ẹ̀mí ìbínú lẹ̀ ń gbé ká kódà bẹ́ẹ̀ yẹn bá lè bínú kò ní jèrè ọmọ tó bí ìpè ní òbí pàtọ́mọ rẹ̀ ẹ sọ fún wọn kó ṣe àǹkàlì. كن حليما إذا بليت بغيظ. ìlú yín mo ti dé Yorùbá tó bá ṣe orí ẹ̀wọ̀n ìfaradà mi kí lórí ni. وصبورا إذا أتتك مصيبة. bẹ́ẹ̀ bá gbọ́ wá sí ẹ dá mi lóhùn. كن حليما إذا كن حليما إذا بليت بغيظ وصبورا إذا أتتك مصيبة. àṣẹ àkọ́kọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá lè bínú ẹni bá lè bínú yóò lè ṣe kéta. ẹ dákun ó ní iye ọmọ tí bínú bí n tó sì bí kéta lójú kòkòrò bẹ́ẹ̀ bá lójú kòkòrò tó o bá ti fún níbi tó o ní yóò máa kéta rẹ owó epo ló ní àmọ́ òṣì tí ń bá ká ojú kòkòrò lójú oníkéta. yóò wá yọrí sí ìbínú òsì. كن حليما إذا بليت بغيظ. jama ọmọ ẹni máa jogún aṣọ àjogún ilé àjogún fìdá wo tó mọ̀rẹ́ bá jogún bínú kò ní jèrè mọ́ ẹ kọjú síbí ẹ̀yìn tẹ́ ń pè tàn òdì pa fámìlì yìí fọmọ yín kò lè bá a lè bínú dáadáa ẹ yọkùnrin ọmọ tẹ́ jèrè ibi tí ẹ bá rán ọmọ yín sí yóò jíṣẹ́ kọjá bẹ́ẹ̀. وصبورا tí mo fẹ́ sọ lónìí nù. إذا أتتك مصيبة. sẹ́gbọ́n òdodo ọ̀rọ̀ ìjà táwọn èèyàn bá jà tó bá sọ pé ikú ló parí ẹ̀ àwọn méjèèjì ò ní rí ọ̀nà ọlọ́run. ọ̀kadà àdìgásí tí mo wá sọ lónìí nù. kí sì ní máa ń fa ìbínú òsì ìwọ ojú mi èmi ojú ọ fàájì àjọjà àwọn ẹni tí ó lára wọn mọ́lẹ̀ ẹ méjì tẹ bá ìjà bẹ́ẹ̀ níjọ́ tó náà bá pè é sọ́dọ̀ kódà kan lọ kírun sí ilé káàbà ẹ̀ sì òfò. sáà lè máa sọ̀rọ̀ lọ. كن حليما. nínú orí ibú ni kí ẹ máa fọ́ gbáyà pé èmi tí bá ti ní ìníṣe wù ní ṣe ọmọ náà ni ọ. ọ̀ fọ́ gbáyà pọ̀ lè bínú inú tí sètáni ibi tọ́lọ́ fi kọ́. wọ́n tó bá máa bínú láàrin lọ yàgbẹ́ rẹ lónìí kílò tó sú ọ lè jèrè. ọ̀bínú fa ìyàwó ọmọ òní wá bọ̀ sọ́dídé ọmọ ọmọge òní gbọ́dọ̀ rẹ wọ́n ní fi màmá ẹlẹ́ ọbẹ̀ bá kú ayé òní nísìmí. bẹ́ẹ̀ bá ti pè mí pé òdodo ọ̀rọ̀
كن حليما إذا بليت بغيظ. kódà bẹ́ẹ̀ bá lè bínú lọ́kùnrin ọdọọdún ni yóò máa so yìí èyí lóyún yóò ná pa èyí bímọ yóò lé ta tọmọtọmọ ẹ̀ẹ́kẹ́ni kó wáyé ni kò ní kú sọ́wọ́ ọmọ àtìyàwó. obìnrin bá sì lè bínú wọn ikú sílé ọkọ níbi ara mi kọ̀wọ̀ sí ara mi kọ̀wọ̀ sí ara mi kọ̀wọ̀ sí gbangba àta ni ó kù sí kàn yín. àtàtì ò bá gbẹ̀gbẹ̀ kì í kùn. ayé tí ò fẹ́ ẹ̀gbin ayé náà ò lè kún àlùbáríkà ò lè sí ń bẹ̀. وصبورا wọ́n gbà mí wọ́n gbọ́. إذا أتتك مصيبة. ẹni bá yóò bá ẹni bí òní ṣòfò. وصبورا إذا أتتك مصيبة. ẹwì jákèrè. وصبورا إذا أتتك مصيبة. èmi ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o kárọ́bìn sí díẹ̀díẹ̀ ìfilẹ̀ náà wàá gbọ́ wá sí ni. bíbẹ̀ bá ṣe kínní ẹ̀rí sápá àbí tó dúró dáadáa ẹ̀ àyè pọ̀ níbí bẹ́ẹ̀ bá rí ẹ̀rí láàrin ìṣẹ́jú kan ẹ tètè rí o ó ti fi ẹ̀yìn o. kí ló wí ọmọbìnrin kan. كن حليما إذا بليت بغيظ. mo sọ fún ọ ìwọ tó fẹ́ rí o mo sọ o. وصبورا إذا أتتك مصيبة. ẹni bá yóò bá ẹni bí òní ṣòfò. وصبورا إذا أتتك مصيبة. وصبورا إذا أتتك مصيبة. فالليالي من الزمان حبالا مثقلات يلدن كل عجيبة. ẹ fara balẹ̀ tí náà ni mo dùn mo fi ní ẹrẹ́ kẹrẹ́ nǹkó má da ìwò bó lọ wí. فالليالي من الزمان حبالا كن حليما. كن حليما إذا بليت بغيظ. ẹjọ́ ẹni tẹ́ ń gbọ́ mi ọba lọ láfaradà ní bá bí ọdún nínú ràn yín láfaradà má tún ràn ìwọ nìkan má lọ́ọ́ dá yé ṣe bá ọba dákú ẹ̀yìn rẹ̀ ò ní dà. tẹ́ pè mí tẹ́ fẹ́ gbọ́ ní sọ fún yín yóò sì sí lára rẹ̀ mú mọ́ ní tọ́ fẹ́ gbọ́ torí àwa yìí sì rí pé àwọn yìí sáfà wẹ̀wà ẹ máa retí kíkí wákà mọ́lẹ̀ kẹ́mi yín ojú ọmọ ọjọ́ ọlọ́mọdé ń sàgbákò máa kọ kẹ̀kẹ́ níbi kantíkantí ọmọ mi náà máa jọ kálọ́mọ ẹ̀yẹ lójú orin irú ẹyẹ wo wá nù. كن حليما. àfọ àti bá ti ń ṣe awẹ́wà ọ̀rọ̀ rẹ̀ ò ní wọ ara ayé létí mọ́. إذا بليت بغيظ. bó ṣe lè rẹ́rìn tó láyé àtẹ̀wádà mi kò dojú wá sí kò dojú wá sí mọ́ọ́rí mọ́nù. وصبورا إذا أتتك مصيبة. mo tiẹ̀ fẹ́ bí ẹ̀yin obìnrin tí ẹ dúró àtọkùnrin èmi ló bí agídí nǹkan ò ní tán bẹ́ẹ̀ bá sọ lòfò. fẹ́kẹ́ gbọ́ mi yé dáadáa. tí n bá níbẹ̀ ṣe ń sa èmi tó láyé ni kí n wà mo nífẹ̀ẹ́ rẹ̀ yẹn tí ń bà sí. síbẹ̀ mo ti pa sórí tí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó ti dùnràn jù ìwọ tó bá ti dùnràn jù wọ́n máa dé ọ bí ajá ni wọ́n ní gbádùn ayé rẹ̀ nínú ọmọ ìyá ọ̀dọ́ rẹ̀ lágbolé ọ̀dọ́ rẹ̀ ọmọ bàbá bẹ́ẹ̀ bá máa sọ ọ̀nà ara ẹ̀yọ́ mi lẹ̀ èmi sí lára yín
àmọ́jọ́ ọba kó máa rẹ́ǹtì èèyàn sí ọ́ àwò tiẹ̀ ẹ̀sáàjì á lọ owó ọlọ́run kó tí ó wọ náà gbogbo kó tí ó wà lè jẹ́ náà. كن حليما ẹjọ sẹ́yìn gbọ́ ẹ̀yìn ọkùnrin abẹ́ gbọ́. إذا بليت بغيظ وصبورا إذا Màṣúrà أتتك مصيبة àti bàbá àti ìyá yẹn ọlọ́run foríjì wọn. فالليالي من الزمان حبالا مثقلات ìyá ní àríyìn fídà bàbá mi rẹ. كل عجيبة. wọ́n lẹ́nu tí ì bá bínú ìwà mẹ́tàlẹ́rì lára rẹ̀. فالليالي yasilu máa ń kọ̀tọ́ àwù. ẹni tí ì bá bínú mọ̀lẹ́bí tó bá lòun ò bá ṣe yóò máa bá ṣe ayé àti mi wá kí bẹ́ẹ̀ kí mi bọ̀dá mo wá ẹ wá bẹ́ẹ̀ wá mi ẹni tí ó wà lè jẹ́ náà nù. kì í ṣe jẹ́ àjọ tẹ́ sí bàbá kíra wa kó má da fún òbí wa lọ́rùn. tẹ́ tó ń fi èpè lé pé òbí yín ò wọ̀ ọ́nà tẹ́ bá ilé kíra yín. irú ọmọ wo ní ọmọ ìbànújẹ́. ẹ jẹ́ sọ̀rọ̀ kan bí ò bá ní dùn ẹ̀. ó níbi tí èèyàn dàgbà máa tí ì lè bínú má. tó wá ti kọjá ọmọ 20-30 tó tún wá bẹ̀rẹ̀ ìbínú ohun tí ó pọ̀ ọ́ lọ kù sí. ìfúnpá rẹ̀ ó ga kò ní lóògùn. إذا كنت في كل الذنوب معاتبا wọ́n tún wá ṣe kí gbogbo ẹ̀ṣẹ̀ tí a bá ṣe ọ̀dọ́ sáà máa ń complain ọ̀dẹ́ mọ́ sọ̀rọ̀. صديقك لم تلق الذي لا تعاتبه. wọ́n sáà máa bá gbogbo èèyàn sọ̀rọ̀ wọ́n máa bá gbogbo èèyàn jà. tó bá yà ọ́ nílẹ̀ ní tó sùn mọ́mọ́. فعيش واحدا أوصل أخاك فإنه lọ́wọ́ wù ọmọ àdáyé pé bó sì wù ọmọ ọrùn mọ́rẹ̀ rẹ̀ ọmọ ìyá rẹ̀. مفارق ذنب مرة ومجانبه. wọ́n lọ pé ẹ̀kẹ́ ó jìnnà ni ẹ̀ bá mi rí fún tó sọ sí yìí. sọ́yìn níbi inú wèrè yàtọ̀ ló mọ̀ nǹkan tó àwọn gbogbo ẹ̀dá tí o bá bá ṣe yóò máa bá ṣe. a ní òun ṣe wá ní kí ọ àǹtí mi ní ọ òun ṣe ní kí ọ ìyá kan ló bí à òun ṣe ní kí ọ boríkà fi ti bá wá sí òun ṣe ní kí ọ boríkà fi ti rán wá sí gbogbo tí ẹ máa wò tí òfin síjà ló wà láyé kò sí ìtọ́rí wo mẹ́ wọn là kọ́ ọ̀fẹ́ sórí rẹ̀. sọ̀rọ̀ àná náà ni ó ti tán náà nù. ومن يبكي الصديق. bẹ́ẹ̀ méjì bá jà ẹni bá kọ́ dì mọ́ra náà méjì pé méjì á jà máa òní wà ní jẹ́ náà sọ̀rọ̀ kejì tó wúru dúdú ní òwò náà. wọ́n máa parí ìjàdá-go kan òru lé yín ni kò wá tán lónìí. lójó tí wọ́n sì náwó tẹ̀ ní parí ìjà bọ̀ wálé ọdún náà ẹ̀ parí ìjà kan tó lọ ni yóò tún wá fóònù tó bá dé Kaduna àbí Zaria àbí Èkó tó ti wálé mo kàn sí ìgbà tí mo gbà ní kò tán o ilé yáfẹ́ dé tààtún kò sí ìkànnì ọlọ́ tí wọ́n gbókù rẹ̀ wálé. ومن يبغي صديق بغير عيب. ẹ ti máa ń wá ọ̀rẹ́ tí o lálẹ́ kúra. سيبقى الدهر ọmọ bẹ̀tọ̀ nílé yẹn bá rìn. ليس له صديق. ọwọ́ ọmọ ìyá tí o lálẹ́ bù ọwọ́ mọ̀lẹ́bí tí o lálẹ́ bù ọmọ gbé ayé ọ̀nẹ́rẹ́ ni bá ṣe ni. tí mo fẹ́ bá yẹn sọ lónìí nù káàsì tẹ́tí kẹ́ gbọ́ wọlé dáadáa bọ́ọ̀ bá sì gbọ́ ń sọ fọ́nà pé mo sọ fún ọ. ìyá yẹn fi wá kúnlẹ̀ fún yín ẹ̀mí méjì sì sègbé ọmọ méjì ti ń jà ìyá yẹn wá kúnlẹ̀. òdẹ́dọ́kẹ́ dìde ọmú wo lẹ́ fi ń bẹ ọmú tó kan kọ́ ayàkáyà kó lẹ̀ ọmú kọ́ mú. mọ̀mọ́ ní èmi òdẹ́ sàmọ́ ẹ̀jà mọ́ òdẹ́ ń dé sọ ti bínú tàyà rẹ̀ nípa náà tọ́ọ̀fì kú mọ̀ gbọ́ nípa káàkiri ayé ni. wọn ò mọ̀ gbọ́ mọ̀. ومن يبغي صديق. ohun tí ó jẹ́ ń sọ̀rọ̀ yìí délẹ̀ inú mi dùn ká gbó dákẹ́ èyí tẹ́ ẹ máa bínú pọ̀ lójú àgbò. èyí tọrọ ń bá wíwà níbí yíwà jẹ́ ládérù gbẹrẹgẹdẹ. ẹ sọ bínú ló ń jẹ ọbínú fá ẹ̀jẹ̀ rẹ gbẹ atẹ́gùn àfi ń taari ẹ̀ ṣubú.
ṣẹlẹ̀ ń tẹ̀lé sọ̀rọ̀ ẹ̀yin tẹ̀ ṣe bínú nù òun ti fẹ́ kí n pariwo àsì ń sì ní rọ́ọ̀sì ẹ̀ ń farabalẹ̀ tó sí ọlá ní tọ́ ọmọ gbé kìín. ومن يبغي الصديق بغير عيب. jama kí fámìlì òkú 120 120 èèyàn wọ́n nìkan sì ń bá ogun wọn jà báńkẹ́mi rẹ̀ yìí ọ̀fẹ́ ṣòfò ni wọ́n ṣe ìyàwó ọ̀lọ́ wọ́n ṣe kú mọ́ ọ̀lọ́ èèyàn kú lórí ẹ̀mẹ́kọ̀ mi bó náà bá kú ẹ̀ mọ́ sí kú àbí òtán. سيبقى الدهر. mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ nílé ìwòsàn ó ní lọ́ọ̀kì ó kú kẹrin níbi òkú rẹ̀ ẹ dákun kí lẹ gbé mi náà ẹ̀yin níbi inú òfò. wọ́n ń gbọ́. ليس له صديق. wọ́n yóò tí ìmọ̀ ní haramahu ẹ tí ì bá ṣe níbi inú yóò máa fún ẹni tí ò fún ẹ jẹ mẹ́jà fòró yaró fún ẹni tí ò fún ọ ẹni tí ò kí ọ kí ẹni tí ò ṣáájú rẹ̀ wọ́n lè bá wà lìjẹ́ náà kú ìyẹn máa fún ẹni tí ò fún ni láàfin mẹ́ni ọlọ́run wọn ò mọ̀ gbọ́ mọ̀ ṣé ẹ lè ṣe tí ń kà ẹ dá mi lóhùn ẹ lè fẹ́ ẹni tí ò fún yín ó ní kò fún ọ wọn náà ò fún olórí ibùdí méjì ẹnìkan là á kà ìsìn ọ fún tí gbogbo yín lẹ́gọ̀ọ́ ní eyín ni kó mọ̀ sẹ́nìkan tí ò lè máa parí ìjàká lọ́kùnrin obìnrin lágídí ọkùnrin lágídí wọn á bínú bọ́ àgbádá ó wá fẹ́ bọ́ sòkòtò ó fẹ́ bọ́ láti orí ó bínú wá fẹ́ bọ́ sòkòtò lóní ẹni ẹsìn eré ni ẹsẹ̀ ní ẹtí bọ́ sòkòtò àgbà tó ti agbádá mọ́lẹ̀ tí wọ́n yọ létí kànga wọ́n ṣe gíẹ́gíẹ́ bí adìẹ ìrànà àṣemọ̀ nìyẹn. فالليالي من الزمان حبالا. Sàrífùdín tí a máa ń kí ọ̀tọ́ jẹ́ wá mi wọ́n kí wọ́n náà ọ̀gbìyànjú èmi náà gbé ọ lárugẹ ọ̀sàkìtì ọ̀sọ́mọ nìyẹn àmọ́ èyí tó pè ọrùn ọlọ́run forí jì wọn ni àbáṣe ní àṣemọ nìyẹn múlá ó sọmọ nìyẹn ní jẹ́ èwo làṣetọ̀ tó gbére. مثقلات يلدن كل عجيبة. ẹ̀yin olókùú ẹ̀ sí pọ́lọ́n tóbi ẹ̀kẹta tó wá le jù ìyẹn lè fún yàrá nǹkan ọlọ́kí ẹni tí ò kí ọ èyí wò lè ìkẹta tó le wọ̀nyá àfu amọ̀nsọ̀dámọ̀hù ìkẹta tó le jù lọ yóò lè mójú kú òbẹ̀ni tó bá ṣe. rí nísìn ẹ kàn jòkó tira yín ni kálukú náà gé fìlà níbi akànkìlá wa là ń sáyín mọ́ra wa ẹ káàárà yìí ẹ ká sá irọ́ ẹ̀rín crocodile. bó lọ wí. إذا كنت لا أعفو من الذنب من أخي. ọlọ́run mo bẹ̀ ọ́ dákun kí n lè máa mójú kò tí a bá ṣẹ̀ mí mo kàn lè bẹ̀ ọ́ ni toró fún mi tipẹ́tipẹ́ kó má gbà kó lọ mi. وقلت أكافي. ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dá mi lóòótọ́ lẹ́yìn lẹ́ pè mí. فأين التفاضل. èyí máa mójú kò ní ọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ sí wọn ròdò nínú ìran yín àwọn tó ti kú dáràn ẹ̀ ń tẹ̀ wà láyé sàgbákò. wọn ò dá mọ́ ni ọ̀ìdá yìí fi di ní tẹ̀lé kàn mọ́ ọmọ ìyá lé mọ́ ọmọ ìyàwó jà kò wá sẹ́ tó lè ra èso mọ́ ilé ọba yín sì fi wó kẹlẹ̀ ẹ̀yin tó fi ẹ̀yìn ọmọ yín ó sẹ̀yìn bẹ́ẹ̀ náà. tẹ́nìkan tó ṣe ìjà òjì ẹ̀ lè ṣe mọ́. ẹ̀yin náà lọ bí ọlọ́kùnrin lé àtọ́ ọlọ́mọ oṣù ìtàlẹ̀ dúró sí ọ̀ìdá ọba yín ò ṣe wọ̀ mọ́ adìẹ ti gbalé òkété gbalé níbi ìjà. wọ́n ń gbọ́ ṣèbí níjàun
bí ọkùnrin bá mú mi àbúrò lè mú tẹ̀lé ó lè máa mú kó ẹgbẹ́ rẹ̀ kò sí ìyẹn mọ́ ni jẹ́ ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀lù lẹ̀kẹ́ yára yín ní ìròmọ́ ní ìsìn kóró èrò kóró lẹ́sẹ̀ ẹ̀ wà tó dáa ká mọ́ gbogbo ilé alára fún àlẹ́ ti ha okọ̀ yín ká okọ̀ yín wá jọ ń pàdé mọ̀lẹ́bí kan náà okọ̀ yín wá ń pàdé ẹ̀ ní tìjú bẹ́ẹ̀ bá kú ẹ̀ dára bẹ́ẹ̀ bá kú òfò. kí ló dé tẹ̀ dákẹ́ mọ̀ wọlé. إذا كنت لا أعفو àfáà lé mi tí mò ń sọ̀rọ̀ yìí. من الذنب من أخي. tí n bá mójú kó mi tí ọmọ ìyá mi ṣe ẹ kọjú sí mi ọmọ ìyá mi ṣe má ní forgive ní forget ní mójú kó. وكنت أكافيه. tí wọ́n lè rí pé òun gbẹ̀sẹ̀ lára ọmọ ìyá mi. فأين التفاضل. ta ló wá jura wọn lọ́gbà náà. فقلت أكافيه فأين التفاضل. tẹ́ bá dẹ̀ mọ̀ gbẹ̀sẹ̀ lára yín kò ní sí ọlá nìran mọ́nu. ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀ wá ń bí bàbá yẹn lè bínú ju ẹ̀pẹ́ jòkó tí ò bá dá ìbínú dúró ó ti yí òkúta ní ayé yín ẹ̀ ní dèèyàn. àbí ìyá rẹ tí ìjà títù rò lójoojúmọ́ bí wèrè bí bá ń jẹ́ kò ní mọ́jọ skẹ́ẹ̀tì lẹ̀ nínú àbí abọ́ aṣọ akú kọ́nsẹ́ẹ̀tì ìyá rẹ mọ̀ bùyàn jẹ́ bí ọ̀bọ. wọn ò gbọ́ mọ́. فإنه أقطع الإخوان. àfọ̀nì tí bá jẹ́ ọmọ ìyá mi dànù tí mo ní ìníran ọlọ́mọ sọ bíbẹ́ o ẹni bá lóun níran sí àgbákò. في كل عسرة gbogbo nǹkan àfi kí n gbé ẹ mẹ́ta sí mi mọ́. بقيت وحيدا ọ̀sẹ́kù níwọ̀n nìkan bá kí n ta ọ̀sẹ́kù. ليس لي من أواصله. lẹ́sẹ̀ lọ́kàn máa ń tún wá sílùú gbọ́dọ̀ wí dé. بقيت وحيدا ليس لي من أواصله. àfọ̀nù nìkan ló wọ́n sẹ́kù kò sẹ́ni tó wọ́n bá ṣe máa láyé nù. ta ló pe lẹ́ẹ̀dá jẹ̀mọ́ ẹ̀ dáhùn kí ló kọ́ agbolé ta wáyé náà kí ló kọ́ agbolé àríyànkẹ́ àbí síbẹ̀ lọ́kọ̀ ọ̀yá ibẹ̀ nílé ọkọ̀ ọ̀yá àṣà àwọn ajàdúrà yín lọ́kọ̀ ọ̀yá ó dà fún ọ bó lọ wí jèrè. بقيت وحيدا ليس لي من يواصله. torí bí ìyá ọba kí ọba yóò ní ọkọ mi o bọ́ọ̀ ṣe jọ́ ọmọ wọn tó yìí bí wọ́n bá ti fẹ́ ni nìyẹn ànínní kí ló kọ́ agbolé tẹ́ ti wá bíyà. ilé tó ilé àná mi nù ilé sílé nù kò jìnnà síra wọn wọ́n kàn fò bí ilé kan méjì kóró ọtí bọ́lé ọkọ. بقيت وحيدا ليس لي من أواصله. abẹ́ẹ̀ rí nǹkan ni ṣẹ́gun wá sí abẹ́ gbọ́ ẹ lọ yẹn kọ́mítì ìjà fámìlì yín ti pọ̀ jù. lónìí ni ẹ̀yẹn kọ́mítì kẹ́tọ́ túká ẹjọ́ tẹ ní kóòtù ẹ lọ gbé kú bẹ́ẹ̀ bá gbé kú o tẹ̀wá fi kí ìyá yóò ní sinmi ẹ lọ gbẹ́jọ́ kú ntí ẹ sì ń jẹ́ àsìkò tó ń pa ẹni oní ti kú èmi lẹ́yìn tó máa kú tẹ̀lógún fún. tó so lógún tó fogún ẹ sílẹ̀ ẹ̀yìn jogún ẹ sì máa múra jogún ẹ sì máa múra ẹ̀yìn jogún ẹ sì máa múra. ẹni tí bá ti ń jà lórí ogun tó fẹ́ kú bẹ kò dá oríire sí láyé ni tó bá dáa fún yàn ọ́ wo ogun bẹ́ntì ni. èmi ni ta ni wọ́n rojọ́ fún wọ́n mọ̀ mí dáadáa gba mo ti rí yín títí ràn kan láàrin yín tẹ́ ń di kùkù síra mo tó fẹ́ ń jà nù mo mọ iye fámìlì yín tó yẹ kẹ́ gbójú síbi ẹ̀ tẹ́ wá ẹ̀pẹ́ ni tí ò wá fún ọ̀dọ́ ìlú òkú. ìpera yín ẹ̀ parí ẹ̀ tó bá sogún kan ní ó bá ti ń jẹ ẹyin ogún sọnù fẹ́ni bá jèrè ọmọ tẹ́lẹ̀ bí
gbogbo tó sì bá ti lè dúró lórí ẹ̀ ìyẹn máa pa á ti tó bá jòkó ti tẹ̀sí jòkó lórí ẹ̀ èso ò mọ̀ sí ọ ni. àwọn mi ò ní lè sọ báwọn àwọn tó fẹ́ jà má sọ bó o lọ wí jèrè. fàírò àpẹtọ ilé ìhìwánà fi kulli asratin. بقيت وحيدا ليس لي من أواصل. بقيت وحيدا ليس لي من أواصل. بقيت وحيدا. Christian wà nínú ẹ̀yin tí wàá pè mí ìyá tó wà ní Christian wà nínú wọn. ليس لي من أواصل. Ànábì Ìsá Jesus Christ Jésù mo fẹ́ kẹ́ ẹ bára yín lò ẹ má yóò jẹ́ kúrò lẹ́yìn rẹ̀ kó má ku èṣù níran yín. Bí ọdún sọ̀ ń gbọ́. Jésù orúkọ tó fúlù nù ẹ má yọ jẹ́ kú o kó má ku èṣù. بقيت وحيدا. ẹ jẹ́ n sọ lọ́nà méjèèjì mo ti kí àyà ẹ jẹ́ n ké Jésù fún yín. Jésù ẹ gbọ́ bó mo ṣe pé Jesus Christ bẹ́ẹ̀ tí pé nù. Torí mo mẹ́rin tẹ̀lé Jésù níbi tẹ̀wà lójú àgbo. Mo ti rí rojú ìbò yín mo dámọ̀. Ẹ̀yin disciple Jésù ẹ̀ sì sá fún wa. Ẹ̀jẹ̀ ló rákò yìí ni mo lọ wí. بقيت وحيدا ليس لي من أواصل. بقيت وحيدا ليس لي من أواصل. olórí ẹbí dàgbà tẹ lórí ẹbí ẹ̀ nàró kí ló kọ wọn. Abdul Latif ìlú Fẹ́mi lóye bàbá abilékọ ni olókùn bàbá ẹ bá wájú bàbá ẹ bá wájú. Àbí lẹ́kìtì kọ́ ni àwọn ní máa yá kí lẹ́kìtì tí wọ́n máa dúró dè mí bó lọ wí jèrè. إذا كنت لا أعفو. Bàbá abílí náà. إن الذنب من أخي. Màdúyà ọmọ mi. وقلت أكافي. Ẹ kú òyìnkù sọ́dọ̀. فأين التفاضل. Abdul Latif náà. Ǹjẹ́ ọ̀tún Èkìtì kọ́ ni? Àbọ̀tún kọ́ ni? Ó lọ wí jèrè. فإن أقطع الإخوان Láti mú sípà ńkọ́. في كل عسرة. Wájú mo ní ẹ̀jọ̀kó. Ẹ̀jọ̀kó wájú. Lálóyè lójòkó ìlú Fẹ́mi lóyè lójòkó. بقيت وحيدا. Ẹ̀yin yókù ẹ̀jọ̀kó lẹ́gbẹ̀ẹ́ wọn. ليس لي من أواصل. Sẹ́ni pé Núrà ó ti mọ̀ wá mí ń tiẹ̀. Ó mọ̀ wá mí. Bàbá Bílínù lẹ́kìtì ọ̀tún Èkìtì. Tí n bá fẹ́ kọjá lẹ́kìtì ńgbà yẹn wọ́n á lọ páàkì dèmi létí títì báyìí. Ẹ gbọ́ ọ̀rẹ́ tí ní sìn ó wà fún wa fọkàn kí mi. Bàbá Bílínù wọn ní gbókù ìwálé. بقيت وحيدا. Tó ṣé mo ti sọ̀rọ̀ Mùsùlùmí? Ẹ dá mi lóhùn. Jésù wa ń lọ wọ́n ń travel Jésù torí Kírísítẹ́nì ń bẹ láàrin yín. Ìyá kan bẹ ńgbà tí wọ́n bá mi níjẹta àwọn nìkan kékeré wà láà ó láwọn náà kọ́ ọ ní kéékèèké. Mo sáré kàdábà parí yòókù. بقيت وحيدا ليس لي من يواصل. Mọ̀mọ́ rẹ tó rán sí mi ní wọ́n bẹ ṣẹ̀rí. Ó ní mo ti lọ bá jí ṣẹ̀rí mo bá sọ̀rọ̀ dáadáa. Lọ́dún láàrin wọn mọ̀lẹ́bí wọn ni ó.
بقيت وحيدا mo fún ọ ní freedom lónìí. ليس لي من أواصل ìlú Fámilóyè gbọ́dọ̀ wí jèrè. بقيت وحيدا olórí ẹbí lónìí náà olórí ẹbí nù. ليس لي من أواصل ankali o. بقيت وحيدا ẹ tó bá fún ọ lówó dúró ṣáyà tùkù náà gbọ́dọ̀ wí jèrè. ليس لي من أواصل. àpèdè tí ìfà fẹ́ sọ wọ́n ti gbé Haúsá wá ní èsì. إذا كنت لا أعفو من الذنب من أخي wọ́n lọ sọ pé ìtọ̀rọ̀ kọ́ lọ́mọ jẹ́ràn àwọn ó bàjẹ́ 5,000 naira. وقلت أكافيه bílí ò gbọ́ afẹ́ lásán bàbá rẹ lójó. فأين التفاضل àlàfo rẹ rí. وقلت أكافيه فأين التفاضل. mo fẹ́ mọ múra àti lọlé ẹ mọ̀ gbọ́dọ̀ Jésù níjọ́ yìí. وإن أقطع الإخوان في كل عسرة. ẹ fẹ́ gbọ́ àwọn ọmọlẹ́yìn Jésù wà bẹ́ẹ̀ o. kò dáa kí n rólé apá kan ẹ jẹ́ n sọ lónìí inú yóò dùn mí bá sọ. بقيت وحيدا bàbá olùsìn. ليس لي من أواصل. ọmọ ìmọ̀ òdú ọ̀sùn kọ́ ni mo kí i púpọ̀. بقيت وحيدا Jesus Christ. ليس لي من أواصل. táwọn pè ní Ìsá lọ́dọ̀ ọ̀tí à síbẹ̀ kọ́ wọ́n travel ló bá mú ọmọ kéwú lẹ́yìn lára àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tẹ̀lé ló bá tẹ̀lé Jésù wá ó débi kan ibi wá dé sókò sẹ́ni tẹ́bi ipa àfọ́lọ́ tó bá ń gbọ́ èmi ibi ipa mi rọ́dọ̀ pa ọ yìí jẹun púpọ̀ ni àmọ́ ọmọ jẹ bí ẹ̀mẹ́fà lójúmọ́ ó sì dédé tó jẹ gàkí alẹ́ méjì wọ́lọ̀ yìí jẹun ra bisikíìtì ọrìn dí ọsẹ jẹ pápá tẹ́lẹ̀ oúnjẹ náà ni èyí tó ọmọ mi létí nù rẹ̀ náà bá tún oúnjẹ náà ni alákọ̀wé ìjọ irọ́ ni wọ́n máa jẹun ẹnu wọn dúró bọ̀rọ̀ ni wọ́n máa jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n jẹ létí ẹ̀ ní mà. just one cup yóò dà yín fi ìṣẹ́jú mẹ́ta just one cup yóò tó dà fi lédè wọ́n tó ọ̀pọ̀ àdéhùn ká tó gbé mu náà ni jẹ̀mọ́ ẹ̀ gbọ́ ọ̀rọ̀ Jésù ló bá ní kọ́ ọmọ ọ̀dọ́ lọ ránjẹ wá owó tí ó fún ọmọ ọ̀dọ́ rẹ̀ ó lè ránjẹ èèyàn mẹ́ta ó sì ra ti èèyàn mẹ́ta ọ̀gá wa ń sin náà lọ́wọ́ inú wa bí ọmọ sẹ́kù ti pẹ́ ló bá jẹ kan ẹ̀gbọ́n mi yé ó sì déédéé ọmọ tá a mú lòdì tó jíwó àfà wa ní 1,000 bẹ́ẹ̀ ń kọ́ ó ní wọ́n ti sẹ́ ṣé dọ́là náà fi sẹ́ ni. ọmọ kí ọmọ ìjà òde àfà náà ti wá gbọ́n ẹ máa rán sí i lápò bàbá délé àmọ̀yànjú rẹ̀ tẹ̀wárà àfà àti gbowó àkókò kúrú àwa náà gbọ́dọ̀ sí ẹ̀ẹ́dẹ́rápò láyà mi àgbọ́dọ̀ dé wọn àfà àti máa ń ṣe ní òkú ọmọ kí ó ló kọ́ lọ́gbọ́n wọ́n lè débẹ̀ ni wọ́n he owó rẹ̀ tó ló gbé ẹkún gbàgàdà. wọ́n rọ̀ sí àwọn ọmọ kéwù sẹ́. فإن أقطع الإخوان في كل عسرة. jẹ́wọ́ ẹ̀dá mi ló ń bá Jésù bá parí ìsìn ló bá gbóúnjẹ kan onúkọ ọmọ ọ̀dọ́ gbé kan ìkẹta ńkọ́ onúkọ gbé mẹ́ta Jésù ní ògbé mẹ́ta ní ọba lọ ọba dé ìletò kan ló bá jí àwọn òkú tó wà mẹ́ẹ̀ ní ọba náà ro ni mo fi tọ́ orí ibẹ̀ o táǹjẹ̀ kẹta ó ní nǹkan ó ní tẹ́yẹ̀ bá búra kóńkó ń gbé nǹkan ẹ̀kẹ́ gbà ní ẹ fílẹ̀ kò sí olóòmọ̀ búra tí èkú ni bẹ́ẹ̀ bá nà kò ní jẹ́wọ́ lẹ́yìn tó bá di ògbúkú lórí ibú tààrà
èmi ní kéèyàn ó búra fún mi ìwọ ọ̀nà ọlọ́run máa lọ ìwòrán wulẹ̀ máa búra fìrí ààrẹ lẹ́yìn ọlọ́run mú ọ níjọ́ kan tó bá ti kí tẹ́lẹ̀ lọ́jọ́ kó ọ̀rọ̀ tí ó sọ wà very sensitive. فإن أقطع الإخوان في كل عسرة. ẹ̀ ń tẹ́ request fún sẹ́ńgbọ́n torí inú ẹ ti dùn pé mò ń sọ̀rọ̀ mo ti rójú yín náà ẹ sáà máa yọ jẹ́ kúrò lẹ́yìn rẹ̀ kó má kéfù ṣé ẹ gbọ́ ìgbà kí ní àgbẹ̀ jọ ní ẹ bá tún rìn àwọn adébì kan àwọn arí òkúta ńláńlá mẹ́ta Jésù wa náwó sí báyìí ànábì Ìsá tó jẹ́ mọ̀dákọ̀ Jésù kò lè bá yé yín ni o ló bá náwó sí báyìí ó ní pẹ̀lú àṣẹ Ọlọ́run tó fún mi àti bọ́ọ̀ ti pè mí di gold òkúta ń kàn di gold Jésù bá gbé kan ó ní kọ́ ọmọ ọ̀dọ́ náà gbé kan ó ní sọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ ń jẹ ẹ̀kẹta òun ló ń lè kẹta ó lè mi kó jẹ́. إذا كنت لا أعفو من الذنب من أخي وقلت أكافيه فأين التفاضل. àmọ́ lórí ẹbí yín ni sọ yókù lórí bàbá àbẹ̀rẹ̀ kí n sọ ọmọ mi ó ní kí n sọ ká yókù ẹ jẹ́ kó dáadáa jẹ́mọ́ ẹ̀ ní náà Jésù ló dáa ayé lọ wà mọ́yà mo bùn ọ ní mẹ́tẹ̀ẹ̀ta ẹ dákun ẹ máa tẹ̀lé mi fa tẹ́ ẹ bá tẹ̀lé mi yóò dùn mí Jésù gbé mẹ́tẹ̀ẹ̀ta fún un ṣé ń gbọ́ ó wá gbé kìnní gbé kejì ó gbé kẹta ìkan yọ̀ bọ́ ó tún wá gbé wọ́n á yọ̀ bọ́ ètò ìyẹn kó sáré gbé kan lọ kó wá gbé lọ́kọ̀ọ̀kan ẹ̀rú bá pé wọ́n jí gbé ẹ̀ gbọ́ mi yé ẹ̀yin ní Olúwa ẹ̀ gbọ́ mi yé ẹ̀ gbọ́ yé sẹ́mu tí náà gbọ́ ẹ̀pẹ̀ gbóyè ga. فإن أقطع الإخوان في كل عسرة. làwọn ọdẹ mẹ́ta kan máa ń ti ìgbẹ́ bọ̀ pẹ̀lú ọfà lọ́wọ́ ní ẹ bá rí tí ń gbé góòlù mẹ́ta kí lọ́mọ yóò fi góòlù ṣe ọmọ kékeré báwo wọ́n kàn pa ni ó jèrè àbòsí tó ṣe fọ́gẹ́ ò bá kú jàmbá kí lẹ́ kí wọ́n ṣe èèyàn mẹ́ta góòlù mẹ́ta àná ẹjẹ́ wọn dáhùn kí lẹ́ kí wọ́n ṣe sẹ́pẹ́ ẹ̀kọ́ gbé lọ́kọ̀ọ̀kan ni àwọn méjì tún wá pera wọn sẹ́yìn ọmọ kékeré yìí wà bá a pín góòlù déédéé jẹ́ aránṣẹ́ tó bá dé ká pa ká pín ní ìkọ̀ọ̀kan àtààbọ̀ ní abá aràn lóúnjẹ òun náà dé gbòòrò ra ń jẹ tán ó lọ láwọn arúgbó méjì bó láti máa pín déédéé ó fi máa jèlè sóúnjẹ. ìyẹn náà ń pè ní greediness àbí ìgbà ni àwọn méjèèjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn greedy ń dáhùn náà mọ́ àwọn greediness náà pè ní selfishness ọ̀kánjúà ó jẹ́ tèmi nìkan ló bá dé báyìí bó ṣe gbóúnjẹ kalẹ̀ wọ́n kàn tá a máa ní gbáà ní bá pọ̀ náà okùn ẹ̀ méjì jẹ́ kí wọ́n gbé àwa ni ọkàn ti balẹ̀ báyìí ṣé ká máa gbé góòlù ní àbí ká jẹ ní ìkànnì ẹ̀jẹ̀ àjẹ ká mọ̀ kàbá lè lò ẹ bá jẹ náà méjì náà bá kú góòlù rẹ ní gbé ma ànábì Ìsá wa ń padà bọ̀ lẹ́yìn ọdún kan wá jiyàn lẹ́gbẹ̀ẹ́ ọ̀lẹ́ sẹ́rí báyìí sẹ́rí góòlù tẹ̀ ń jẹ́ àṣì ayé nù ogún nù ní ti bọ̀ látàárọ̀ ogún òní lẹ́ni gbé mọ́ àtúbẹ̀jọ ogún òkúta yẹn pátápátá lẹ́mi wọ́n bọ̀ nínú sòrò ṣe tẹ fẹ́ para yín sínú ẹ̀rẹ́ kùsì ta ló wá rí gbé fẹ́ báwa máa yà bẹ́ẹ̀ sì kú tẹ́tẹ̀ ní lẹ́ni gbé mọ́
kí ló dé tó jí sí ọwọ́ rẹ̀ tó fẹ́ jẹ ogún ológun wo ṣe múra kọ́ dé èèyàn ọjọ́ ogún ológun pa ọ́.